ẹ̀yin ẹ̀wọ́ àgbákò ẹni a fi joyè Mufti yọmọ wa sọ kúlẹ̀ lórí àgbẹ̀ ha wọ́n bẹ̀ sì jẹ́ wọ́n tún ṣe wọ́n náà wí kan bá wa tún ṣe èyí ò ní wípé ayé ti dorí kodò wọ́n àwọn èèyàn fẹ́ gbọ́ ọ̀rọ̀ mímọ̀ lórí mídíà báàbá àkàbà ti lè sọ̀rọ̀ mímọ̀ wọ́n yà ń sọ̀rọ̀ fíkì àbí ń sọ̀rọ̀ sẹ̀rí àbí ń sọ̀rọ̀ kankan lórí social media àwọn yóò sì sùúrù ẹ̀ lọ. àmì ìtọ́ bá ti di wípé àwọn ọ̀rọ̀ fíìmù bí àwọn Yorùbá fíìmù bí àwọn tí ń sọ̀rọ̀ Lísàbí àbí Kọ́lé Oṣó ó ti yé báwọn irú àwọn tí bá lè sọ fíìmù bẹ́ẹ̀ níbi wá sí àwọn láyé fẹ́ gbọ́ wọn àwọn yóò wà lọ lè kó àwọn aláìmọ̀kan wọ́n á máa fa àwọn aláìmọ̀kan jẹ Mufti aláìmọ̀kan náà wà kún wọn máa yẹ Mufti káàkiri gbogbo bí wọ́n bá ti yàn aláìmọ̀kan náà wà jẹ mọ̀fásírù òun náà jẹ àfáàgbọ̀n wá sí ọ̀dọ̀ aláìmọ̀kan náà jẹ imam fàṣọ ìlú wọ́n wá ní wọ́n Mufti tàyàn Mufti ẹ bá wa sọ̀rọ̀ oṣù ó láti máwẹ̀ wọ́n á fòtáwó bèbè ilẹ̀ ẹ̀ lèmi àwọn alẹ́ ni wọ́n bá ti mú àwẹ̀ tí ò tí ì sí kinní kan òfin kan látọ̀dọ̀ àmẹ́rù àwọn ẹ̀pá fa áfútáwó bèbè ilẹ̀ ẹ̀ lèmi àwọn yóò sì jò fún ọmọ sàláwà àkùbárú wájú ẹ̀ fàdánlú wà àdánlú àwọn ti sọnù wọn ọmọ gangan wọ́n tó wá sọ àwọn èèyàn nù. Masha Allah. Oyè fàtiwá ti dóye wọ́n dóye Mufti nìsín ó ti dóye ó ti kú lóyè ẹ̀sìn Islam kan ó ti wá di kó ti di politician nígbà tá a yan Magaji ilé òun ni wọ́n yan Mufti nìsín kọ́dà àwọn tó ẹlòmíì gan bí awọ́dù wọn ti fún Mufti pé awọ́dù tá a fún yín ni ká máa jẹ́ Mufti. àwọn bàbá wa Sheikh Al-Madani àwọn kéwù lu ànábì mẹ wọn ti parí gbogbo kéwù ìyẹn kí báwo ni wọn ha Mufti kẹ́ẹ̀dì báwa ti ha kí lọ́dọ̀ tí wọ́n yà yín kọ́dà àwọn náà ní Mufti jákèmá àmọ́ Mufti ṣe tó ti fàtiwá wò. ọdún láyé wà lélẹ́yìí. ọdún láyé lè ṣe ti fàtiwá. ẹ̀ẹ́dàkùn mélòó Mufti ló ṣe fàtiwá gbogbo ayé gbogbo Mufti káàkiri gbogbo ilẹ̀ Yorùbá yìí èwo la ti rí fàtiwá lẹ́nu ẹ̀ sáàrí nǹkan tí wọ́n lè sọ̀rọ̀ lórí ẹ̀ ni wọ́n kálukú rí nǹkan kan wí. Masiala sì wà ńlẹ̀ ààrí Mufti kan nínú gbogbo Mufti àyàn kọ̀ọ̀yàjú Masiala àkú níbi pé à ń sunkún paníọ̀pá àwọn àyànjú ọ̀rọ̀ ẹ̀sẹ̀ láyé má àwọn tá a bá fi jẹ Mufti wọ́n lọ sí ìwọ́n nímọ̀ rẹ̀ tí wọ́n bá wá sí ìdájọ́ ẹ̀sìn ẹni ó jẹ Mufti yóò máa sunkún lé mídíà ẹni ẹ̀wọ́ àgbákò ẹni a fi joyè Mufti yóò máa sunkún lé mídíà pé ha wọ́n bẹ̀ sì jẹ́ wọ́n tún ṣe wọ́n náà wí kan bá wa tún ṣe èyí ò ní wípé ayé ti dorí kodò wọ́n àwọn èèyàn fẹ́ gbọ́ ọ̀rọ̀ mímọ̀ lórí mídíà báàbá àkàbà ti lè sọ̀rọ̀ mímọ̀ wọ́n yà ń sọ̀rọ̀ fíkì àbí ń sọ̀rọ̀ sẹ̀rí àbí ń sọ̀rọ̀ kankan lórí social media àwọn yóò sì sùúrù ẹ̀ lọ. àmì ìtọ́ bá ti di wípé àwọn ọ̀rọ̀ fíìmù bí àwọn Yorùbá fíìmù bí àwọn tí ń sọ̀rọ̀ Lísàbí àbí Kọ́lé Oṣó ó ti yé báwọn irú àwọn tí bá lè sọ fíìmù bẹ́ẹ̀ níbi wá sí àwọn láyé fẹ́ gbọ́ wọn ara ń tà nábì ní ọba dìbẹ̀ àlìkìyàmà bá múra tí ó wà ara tí ó máa ṣẹlẹ̀. Sallallahu alaihi wasallam. náà àwọn ọmọ tí wọ́n wá wọ inú ṣahada alukur'ani yìí foundation ni wọ́n ní wọn. Masha Allah. báwo la ti fẹ́ ṣe wọ́n tí wọ́n fi bá ọ̀la mu fún ẹ̀sìn táàbí níjà àwọn ọmọ yìí sọnù náà lọ́wọ́ ìrànlọ́wọ́ méjìlá ṣe fún wọn. ìrànlọ́wọ́ àkọ́kọ́ ni pé gbogbo òwe tí wọ́n bá kà ẹ má jẹ́ wọ́n dá kéwú dúró ẹ jẹ́ wọ́n tẹ̀síwájú kí wọ́n lọ kéwú dáadáa. àkọ́kọ́ nù torí ìwé tí gbogbo wa ń dájú àwọn ọmọ akọ níṣèyí ebi yunifásitì tó ń sáré kọ́ máa rẹ̀ ń lọ lóbi ní ọmọ lọ lé kéwú máa ń ebi náà lọkùnrin tí ń gbọ̀ kadà ń bẹ̀ ń ebi náà lọ ebi nípa lọ́wọ́ kọ́lọ̀ sáà fùjọba ebi ọ̀kadà nínú ọmọ kan bẹ́ẹ̀ máa wá dọ̀ mi wá nínú ó ti wà first second class ló mú kí ló pé tọ̀ 2.2 lẹ́ẹ̀mọ́ pé yóò second class iná ló mú iṣẹ́ ti wà lọ rẹ̀ ẹ̀ sì ń gbọ́n wá. tọ́ba wa gbé àwọn tọ́lọ̀ ní kí wọ́n kàwé díẹ̀ tó bá wọn eléyìí kàwé díẹ̀ yóò fi èbó lálàá sí kó tó di pé wọ́n sọ èbó ni yóò fi lálàá sí ayé wọn. díá fáwọn ọmọ wa ní Islamic education torí wípé bóyá bá kàwé nìsín kò sú ọ̀fun wípé yóò fi wé wọn jẹun àmọ́ yóò wúlò fún bí ọ̀nà tó bá rìn o torí yóò lè ṣe ìbò. òun lè rẹ́nìkan tí ń ta báàgì àti bàtà nìsín ọmọ akọ́ àwọn kọ́sọ́mà ní chemistry táwọn fẹ́ gbọ́ ni àbí kẹ́nìkan wà rajà lọ́kùnrin ẹ̀jọ̀kọ́ ẹ̀jẹ̀ ń kọ́ yín biology nígbà tí ìràwọ̀ yẹn kọ́ nígbà wọ́n gbà mí sí yunifásitì ẹ̀jẹ̀ máa kọ́ ẹ̀yìn rárá báàgì àti bàtà rẹ̀ náà ni ó ta ẹnìkan ò sí lọ́dọ̀ rẹ̀ kọ́ máa wípé ọmọ mathematics ọmọ social studies àbílẹ̀ máa ń pè chemistry physics biology àti theology àti zoology gbogbo ology kò ní sọ̀rọ̀ lára rẹ̀ báàgì àti bàtà tí ń tà náà ni wọ́n rà lọ́wọ́ ẹ̀ àmì ìtí ọ máa sọ̀rọ̀ lára èèyàn alukurani nìkan ni máa ń sọ̀rọ̀ lára èèyàn kọ́dà bẹ́ẹ̀ ni ó ké kurani ọba sọ̀rọ̀ kurani ó sì máa sọ̀rọ̀ lára èèyàn
òun tẹ ẹ bá rẹ ní alálùkùránì tí tọ́ba mú alùkùránì dáadáa tó sì jẹ́ àpá tó sì ní ma dáadáa láì tí ì sọ̀rọ̀ ó ti máa bá a fà lé ìwé òrí bẹ́ẹ̀ àyè mọ iye pọfẹsọ nílẹ̀ Yorùbá ẹlòmíín bẹ́ẹ̀ ló pẹ̀gẹ́ pọfẹsọ ni bá àyè mọ iye ní gbogbo àwọn wẹ́ẹ̀sì báyìí pọfẹsọ ni ẹsẹ̀ bẹ́ẹ̀ ló kò tí ń dàpọ̀ lọ ọba pọfẹsọ lábẹ́ kòkó àmọ́ ìmọ̀ alùkùránì àti ma hadith àti ma fíkíù tá a lè gbìyànjú ọ̀rọ̀ ẹ̀sìn kò sí nǹkan tó tó láyé kájí kí àwọn ọmọ wa tẹ̀síwájú o ẹlẹ́ẹ̀kejì tá a bá fẹ́ káwọn ọmọ wa ó kéwú ká máa lè kéwú tá a máa wọ̀ ọmọ wa lọ. ẹsẹ̀ sálẹ̀ kéwú mọ́ lọ. ẹsẹ̀ sálẹ̀ kéwú ẹjọ́ jẹ́ àwọn lè kéwú pilẹ̀ ẹ má jọ ẹjọ́ jẹ́ àwọn òṣùlù kọ́ má jẹ́ àwọn òfòrò àwọn lè kéwú pilẹ̀ ẹ máa rí àdàbíyà ẹ máa rí màkàsí ẹ rí sùmùrà ẹ rí bàbá àgbàgídùmá àwọn àpilẹ̀ nu àwọn fòrú àwọn àyíwọ̀n náà ìpìlẹ̀ làwọn náà àbá àwọn alẹ́ kéwù kan dé 1990 làwọn dé. àwọn alẹ́ kéwù AI. kí ló pé AI. bọ́n a bá ti mọ́ ọmọ lọ bẹ́ẹ̀ ni o lè jèrè ọmọ àwọn mọ́tàlì kí a mọ̀ fi dé tọrọ ọmọ wọn padà sọ́ọ́dọ̀ ta ni. àwọn alẹ́ kéwù àwọn sálábí ẹ̀gbọ́n mọ̀mọ́ yín lọ bẹ́ẹ̀. àwọn ọmọ ẹ̀dẹ́bẹ̀ wọ́n kàn gba ìkúnlẹ̀ lọ́wọ́ wọn wọ́n bá gba ìkúnlẹ̀ lọ́wọ́ wọn wọ́n wá ní kí wọ́n gba sàtífíkẹ́tì iná kó lè fún yàwọn ilé àti bàbá. gbogbo àwọn nǹkan bá ní ká máa lé kéwù tá a mọ̀ máa wa lọ tí ó ti kéwù orí ọ̀padà dọ̀tá rẹ̀ ọ̀rọ̀ di méjì àbí. ẹlẹ́kẹ̀ẹ́ta àwọn ọmọ wa obìnrin gbogbo ọtọ́ bímọ obìnrin tọ́mọ rẹ̀ ọ̀gbọ́ ẹ̀sìn yé tí ọ̀gbọ́ ìsìlámù yé ó ti sàgbákù. àìgbẹ́sìn yé àìgbọ́ ìsìlámù yé làwọn ọmọ rẹ̀ fi dolóso. ọ̀rọ̀ kọ́ wọn lẹ́sìn láti lẹ̀ òjò wọn máa pé àwọn ọmọ pé kọ̀ dá kọ́ mọ́ solóso. àìgbàlù Kùránì yé àìgbẹ́sìn yé òun lọ fà á tí ọmọ rẹ̀ obìnrin age of 18 years ó sì kakuléètì ọkùnrin tó bá a sọ torí wípé mi táwọn ọmọ akéèké tí lọ léwé wọn ibi wọn ní fún màwé dé iye ọkùnrin tó bá báwọn sọ máa kọ́lé wọ́n sì kọ́ dé tilẹ̀ ọwọ́ akọ́ dé tí ó sì kà ọwọ́ á di 27 ọkùnrin ó sì wà lẹ́jọ́ 20 years ó ní dayari déètì tó ń kálukú sì bá a sọ ọkọ̀ síbẹ̀ ẹni kọ́ màwé. àìgbẹ́kọ̀ Al-Kùránì nìyẹn àìfi Ọlọ́run hàn ọmọ rẹ̀ a gbọ́dọ̀ jẹ́ kí ọmọ obìnrin ó sọnù máa wá lọ́wọ́. Ayakumullah. ẹ dákun gbogbo ẹni ọba bímọ tí ọ̀tọ̀ tó bí pápá jùlọ ọmọbìnrin tó bá bí ọmọbìnrin tó fún lẹ́kọ̀ọ́ ẹ̀sìn èyàn sunkún lọ́la yóò wá sunkún lálẹ́ kìyàmọ̀ ju tọ́lá àyàyé lọ. kí ló pé. challenge tí wọ́n ṣe TikTok nísìn àti Sakira Dansakidi ọmọ àbá kan ṣe. ọmọ àbá tọ. wọ́n ti jó o. wọ́n sì mú lóhùn rí bẹ́ẹ̀. ó wà mídíà. òkú ẹ̀ ni wọ́n máa wò ó tiẹ̀. mídíà ló alábáyé ló ṣe bẹ́ẹ̀ ọmọ àbá kan lórí ó lè ṣe sí fẹ́rẹ́fẹ́. ọmọ àbá fẹ́rẹ́fẹ́ àbá ti sàgbẹ́ fún wájú ọlọ́run. ọlọ́run a máa fi irú nǹkan báwọn sàdánwò a máa ṣiṣẹ́ tiẹ̀ o ṣiṣẹ́ kọ́lọ́run wọn máa kó o ṣiṣẹ́ ọmọ tí o bá wá yanjú fúnra rẹ̀ ọ̀bọ̀ pàbọ̀sẹ̀ lára rẹ̀ wájú ọlọ́run àmọ́ kọ́ máa jásí kó o ju ọmọbìnrin lẹ̀ ọ̀tọ̀ ọmọ bọ́mọ rẹ̀ ti ń lọ ọmọ bọ́mọ rẹ̀ ti ń bọ̀. èyí tó ṣẹlẹ̀ lónìí iṣu tí wọ́n gbé wá bá mi ó máa fa ìwà mẹ́ta tó kù ńlé òun ló jẹ́ apẹ́ wọ́n wá ọmọ kan tí wọ́n kidnap ẹ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta sísẹ̀ ọmọbìnrin ni ojú ọmọ 21 years lọ ó sì wà léwe ọwọ́ asáwádọ̀ wa ní Jacquel àwọn abẹ́rẹ́ àdúrà wọ́n wá ní kí àwọn Tìjàní àti gbogbo àwọn ẹ̀ máa ṣàdúrà wọ́n wá ṣàdúrà àdúrà gbà gbàtàdúrà ó gbà òní wọ́n wá ń fún mi lábọ̀ pé àwọn ti rí ọmọ náà wọ́n ṣe wá ń ṣàlàyé bó ti jẹ́ báwo ló ti jẹ́ ọmọ tó lọ léèwé òní ó lè kàwé wá kó gbé ẹ̀kọ́ wá lé ni èyí sọkọ ló ní ó lè ní lọ́hùn ọba délé ìwé lọ́ba ní bọ́ǹfrẹ̀ ó ní bọ́ǹfrẹ̀ ní lífù láìfù fún rẹ̀ bọ́ǹfrẹ̀ ní fún lówó kò béèrè owó lọ́wọ́ ìyá àti bàbá mọ́ wọ́n fún lówó ìrora sọ fún ìrora bàtà fún ìrora bájì fún ọba díjọ́ ní ọba ní kó jẹ́ káwọn ọjọ́ jáde àwọn òṣèré lọ àwọn jẹ ayé àtàní sọ̀rọ̀ alábúnyọ́ èwo lẹ́sẹ̀ tó ń sọ̀rọ̀ yẹn ìwọ náà ní máyì èyí tó ń ṣe mọ́tò mi wọ́n yìí já sọ̀rọ̀ náà lọ́ba ní káwọn ṣe bàájì lọ díẹ̀ ọwá gbé mọ́tò ọwá di ọ̀nà oṣogbo rẹ̀ yàwọn pè ní kíkà ní ọ̀sá di pé Ọ̀ṣun state ni ó gbé lọ láti lẹ̀ yìí. ipò ògbé débẹ̀ ibi wọn dé sí tí wọ́n ní àwọn ọjọ́ sùn tí wọ́n gbádùn ara wọn wọ́n ti ra gbogbo nǹkan fún un lọ́wọ́ sọ fún pé tọ́ ní sẹ́lẹ̀ mẹ́lẹ̀ pé ọmọ obìnrin ní ó lo nǹkan fún un ni ó ló lo nǹkan báwọn sọ̀rọ̀ wọ́n sọ fún pé bí tó ń gbé wáyé o òun fẹ́ kí àwọn gbowó lọ́wọ́ àwọn pẹ́rẹ́ǹtì rẹ ni nítorí sì fẹ́ kọ́ ọmọ ṣe ní sinmi pé àwọn pe àwọn pẹ́rẹ́ǹtì rẹ pé àwọn ti kidnap rẹ àwọn sì gba aránsọ́ ọmọ 10 million
tọ́ ọ bá sì ti lè ṣe àwọn pa wọ́n. wọ́n bá pè lóòótọ́ wọ́n bá ń tọ́ àwọn ti kidnap ọmọ rẹ o ìbá yìí làwọn sì mú wa ìyá lóhun dáná èyí ò lè ya bí ń sáré káàkiri. èbélé ńgbà tí ó yá tí ìyá lè rìpọ́tù fáwọn ọlọ́pàá làwọn ọlọ́pàá bá ní àwọn ó ṣe ìgbìyànjú àwọn lórí ẹ̀ inú àdúrà táwa ń ṣe àti inú ìgbìyànjú tí àwọn ọlọ́pàá ṣe ọlọ́run padà ní kí wọ́n bọ́ọ̀sì wọn bábi tí wọ́n wà wọ́n gẹ̀ẹ́tì wọn báwọn ọlọ́pàá tí máa ṣe ìjọ tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ gidi. Mashallah. wọ́n á mú gbòòrò gbà ọlọ́run òjò gbà wọ́n á máa wọn méjèèjì dé ọlọ́pàá wọ́n bá ní báwo ló ti rìn ó lọ́ àmọ̀ sí àwọn àti ọmọ àwọn onítọ́ra àwọn jọ ń fẹ́ra àwọn ní ogun kan làwọn sì ti ra fún òun àti ẹ̀ làwọn jọ dámọ̀ràn pé káwọn jọ dá wọn pọ́n ní fáwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ọmọ yìí ní gbogbo ògbà tí ń béèrè lọ́wọ́ wọn ó lóun ọmọ nǹkan tó ń ṣe tó ń gbogbo tó ń wù yìí kò yé òun ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ tó bá jásí wípé ọmọ tí òbí bá kọ́ lẹ́kọ̀ọ́ tọ́lọ́run tí èsì ẹ̀kọ́ ayé gbogbo ẹ̀kọ́ tá a fi lo ayé ọlọ́run ti gbé kalẹ̀ fún wa kalẹ̀ káwọn tó kiri ètìtì wa ẹ̀kọ́ tọ́lọ́ ọlọ́run bá kọ́ ọmọ rẹ obìnrin tí ó fi lo ọdún 5 àbí 4 ìjọba lò ní institution náà institution ìjọba lò bó ti lọ ní dáadáa ní pípé wàláhì bẹ́ẹ̀ lọ́mọ rẹ ó padà wálé pípé ọmọ mi lo ọdún 4 léèwé ọlọ ń pípé ó sì dé láàbọ̀ ọmọ mi ti ṣe ọmọ méje kó tó parí léèwé ọwọ́ adélé ọkọ tó wá sàgbákò èyí tó ń so igi ń jọ ìyàwó wọn tó jọ jó wọn ṣe dínà wọn ṣe gbogbo nǹkan tí wọn máa ń ṣe wọn ṣe reception wọn ṣe gbogbo ẹ̀ ọwọ́ adébẹ̀ tátọ̀ ń múra yọ wọlé ọmọ 22 yọ wọlé wá bá pé títí gbalaja wọn lọ ní Èkó lọ́mọ tó lóun lọ ní ìwé lè kàwé ẹjọ́ máa yín ọ́ kẹ́kọ̀ọ́ alukur'an ẹ má fi ọmọ obìnrin ṣeré ẹni bá bọ́ ọmọ obìnrin ṣeré ọjà bí àwọn tọ́lọ́hún challenge ń dùn níyì ọ challenge àwọn kan bẹ́ẹ̀ tọ́lọ́mọ obìnrin àwọn káwọn ní ọlọ́run ló ní báwọn bá ti bímọ obìnrin ọmọ àwọn bímọ fọlọ́run ní òun lọ́mọ bí ó ti tọ́ nkẹ́ ọmọkùnrin nìkan ní tàwọn tó rún làlúlé àwọn. òun lọ́lọ́run wá ń dá wọn lóhùn nù alukur'an a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. وله ما في السماوات والأرض ولو الدين واصبا أفغير الله تتقون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون. وله الدين واصبا أفغير الله تتقون. وله ما في السماوات ọlọ́run lẹ́mi mo ní tí ń bẹ nù sánmà méjèèje wàlàhárì àti tí ń bẹ nù lẹ̀ méjèèje èmi mo ní. وله الدين واصبا. وله الدين واصبا èmi mo ní ẹ̀sìn gan. Èmi sì ní kí ẹ tẹríba kẹ́ ẹ gbàfà kẹ́ ẹ fi gbogbo ayé yín fún mi ọlọ́run èmi náà lẹ́bi fún. Afagayira Allahi tattaqun. Ìjáde kan bẹ tẹ́ ẹ tún lè bẹ̀rù mọ́tò dèmi ọlọ́run lọ. Wa ma bikum min ni'matin famin Allahi. Ọlọ́run lóore tẹ́ ẹ bá rí ìdẹ̀ra. Ma bikum min ni'matin ìdẹ̀ra tẹ́ ẹ bá rí láyé ẹ lọ́lá láyé ni ẹ lówó. Gbogbo nǹkan la tẹ́lẹ̀ fún yín famin Allahi. Èmi ọlọ́run ni mo ṣe dẹ̀ra. Ìdẹ̀ra ò lè dàdédé dọ́dọ̀ yín. Ẹ lè ṣàdédé bímọ. Ẹ lè ṣàdédé lówó. Ẹ lè ṣàdédé lọ́lá. Kódà bẹ́ẹ̀ yẹn fẹ́ kọ́lé. Ó lówó tí yẹn kọ́lé. Yóò máa fowó rẹ́ǹtì hòtẹ́ẹ̀lì ni. Orí ẹni tó san owó 7 years lóòtẹ́ẹ̀lì tí wọ́n ń san 55,000 per night. Ó yẹ san 7 months balẹ̀. 7 years jàre. Ó san 7 years 55,000 per day. Ó wá san owó 7 years kalẹ̀. Mo rí lẹ́kọ̀ọ́ ni. Alọ kí mẹ́rin. Ó wá ní 7 years. Yàrá gbogbo. Kọ́dà bọ́ bá travel. Òun bí ó tọ̀ wọ́n dà. Yóò mọ kọ́kọ́ rẹ̀ lọ́wọ́. Ó tún wá kó àwọn ẹrù wọlé. Àwọn ẹrù tí ó máa ń lò nínú ilé ó tún kó wọlé. Kọ̀ wá kọ́lé ẹyọ kan. Àánú Ọlọ́run lọ́la àánú lọ́dọ̀. Ẹlòmíì lè lówó kọ́ máa lọ Mákà. Ẹlòmíì wá lè lówó tí ò ní bímọ. Ẹlòmíì sì lè bímọ tí ò ní lówó tí ó fi tọ̀. Ọlọ́run tí ń ṣe nu ni. Wa ma bikum min ni'matin famin Allahi. Bíbẹ́ nìkan ní wá ọmọ tí ń sunkún tì mí gbogbo ìgbà. Ibi ó ti wà lọ́dọ̀ mi tí ń sunkún lọ. Àwọn kan mú èrè kan wá láwọn ọ̀mẹ́ni fún lóyún. Òun wà lọ́dọ̀ mi tí ń sunkún ọmọ pé ẹ bá ń sọ fọ́lọ́run mọ́ ni bí ìgbà tó jẹ́ kí mi àtọ́lọ́run ríra wa. Báwo yẹn bá fẹ́ràn àwọn àfa àsọ̀rọ̀ wọn. Wọ́n á kó bá wa. Wọ́n ẹ̀ ẹ bá ń sọ fọ́lọ́run. Sáwà adínàmbà rẹ̀ ní àbárí. Níwọ̀n láti ń pàdé ara wa. Àwọn náà bí wọn náà ti rí un tó fi rán àwọn làwọn náà rí. Ibi tóun ti wá ń sunkún wípé fọ́lọ́run fún un lọ́mọ. Ní wọ́n bá mú èrè wá pé àwọn ọ̀mẹ́ni ó fún èrè lóyún o.
ọ̀gbọ́n ọlọ́run rẹ̀ wà máa bí fún mi ní ìmọ̀tí tó bá rí bẹ̀rẹ̀ aláyé famínà láàyè èmi ọlọ́run mo ṣe dẹ̀ra. ọmọ ìsáná sàkọmọ gbúrò. bí nira bá wà padà wá bá ọ lẹ́yìn dẹ̀ra. fàílẹ̀ ìtẹ̀jàrò. ọ̀dọ̀ mi náà lẹ́ pariwo wá kò síbi kan tẹ́ pariwo lọ àbọ̀dọ̀ mi àmọ́ àwọn èèyàn ní sẹ́kítà àmọ́ sí ìjọ tọ́lọ́ bá sì dẹ̀ra fún wa àyẹ̀rọ ti ọ̀rọ̀ àmọ́jọ́ tó bá sì nira fún wa làmọ́ rántí ẹ̀ àwọn tá a dúpẹ́ oore tó ṣe fún wa lánàá kò yẹ ká gbé sòrò wa bá lónìí àbí àwọn àfáà náà bí ẹ bá wá bá wa tó ní abẹ́lọ́hún tá abẹ́lọ́hún tó dépò ńlá tọ́lọ́hún sànú ẹ̀ tí ò wá mọ́ níjọ́ àgbákò bá tó wá bá sátún wá gbà orí tọ́lọ́hún ṣe fún wa ọ̀pọ̀ ìwọ ló bí ọmọ yìí àwọn ọmọ tí wọ́n jòkó tí wọ́n ṣe wà límà yìí kí wo tó dá ilẹ̀ lómi ti wà nílé ọkọ̀ tí ò bímọ ọba aláyé lérí kò bímọ wọ́n tó wá dá yọ dàgbà wo tó wá bímọ ó sì bá wọn lérí ṣe ń bẹ tí ò bímọ náà ẹ̀dá bá mọ̀ pé èèyàn kò ní alhamdulillah. alhamdulillah. náà jẹ́ wọ́n níbẹ̀. jẹ́sẹ̀bà tó rà ń bọ̀. èmi kò bẹ̀ bàbá kọ́ sí mo ti kú bẹ́ẹ̀ ni. ìtàkàrí kan bí rọ́bì ẹ̀mí oṣù rẹ̀ kú. bàbá wa mú ìnira wá àbí tó mà ìdá. àkàṣàfà tó rà ń bọ̀. a ti bò sí ìnira lọ sọ́dọ̀ rẹ̀ pé ní wá lára ọlọ́run ìnira yìí pọ̀ ọlọ́run wọlé ìmọ̀láyìíká ẹ̀dẹ̀ wọn la wọ́n ti ké wádùn mi gbogbo wọn ti sàdúrà ẹ̀ka nira kú. bí bá wa ká nira náà kù tán ìlà parí kọ́ mẹ́kọ́ bẹ̀rọ̀ bẹ́ẹ̀ yóò rí bọ́. Bàrí gómìn kù làwọn kan mú yín ọba tún máa ṣàyẹ̀múre sọ́lọ́run a tún máa lè ṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run lẹ́yìn ìgbà àti dẹ̀wọ́n látàn. ìyẹ́dì burú bí mo àtẹ iná hàn. wọ́n ń ṣàyẹ̀múre pẹ̀lú ń ta fún wa. bàtà bàtà ó. ọlọ́run ní wọ́n ta fún lọ́mọ tó múre ọmọ pẹ́ dúdú afún ọlọ́mọ ọmọ rẹ tó gba sàádà alukurani àwọn àfa alẹ́ gba sàádà oní ìsáyè rẹ lẹ̀ ó graduation sì ni graduation ya ọwọ́ amúra kó gbogbo àwọn ọ̀rẹ́ rẹ lọ ẹni bí a sọ fún àwọn afa ẹ̀rọ kùn sàádà yẹn máa dọdún tí mọ̀ tọ́rọ mọ̀ mi tó máa ṣe graduation primary 6 graduation ni ó ṣe ọmọ bóyá tó bá dé yunifásitì tẹ́lẹ̀ ní ó ti bẹ̀rẹ̀ polo àti láwùjọ kólósì àti láwùjọ bóyá lè mi ti ń lọ nísìn bóyá kólósì àti láwùjọ ń dóde lọ bóyá ká ṣe sàádà alukurani fún tọ́ba yìí sàádà alukurani fún tó sì yóò kéwú níwọ̀nba yóò lè máa ń nọ rẹ̀ wípé gbogbo òun kú mu yóò sínú sẹ́ríà. ìyẹ́dì burú bí mo àtẹ iná hàn. bàtà máa ta àwọn ọlọ́run lè wọ́n máa ṣe bẹ́ẹ̀ lọ́ máa gbádùn rẹ lọ wọ́n padà wá má tọ́ba yá. ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم ويجعلون لما لا يعلمون لما لا يعلمون نصيبا مما رزقناهم. ọlọ́run ní dédé àsìkí tá a bá ṣe fọ́mọ èèyàn wọ́n máa wá wí pé báyìí ló yẹ kí pín àwọn orí báyìí kọ́ ló yẹ kó rí ṣé mi tí mo ṣe kàwé tó tí mo ní education tó èmi ló yẹ kí n máa tata èmi ló yẹ kí n máa bá wọn máa dákàrà èmi kí n máa ní pọpọ́ọ̀fù lérí títì gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tẹ́ẹ̀rí tán dín pọpọ́ọ̀fù kí ọkùnrin mi ti dálákàrà ọkùnrin mi ti dóhùn pọpọ́ọ̀fù ọkùnrin mi ń ta mẹ́sà gbogbo wọn ni wọ́n wà educated tí wọ́n sì ní result lọ́wọ́ wọ́n sì dẹni tí ń ta mẹ́sà tí mẹ́sà ń bẹ́ẹ̀ nù kọ́ọ̀sì tí wọ́n kọ́ lè ẹlòmíì àmà ta àwọn pọ́pọ̀ àti ẹ̀mọ́pè àwọn gúgúrú kan wáyé tó máa ń ṣe ẹ̀hùn kan ó tó wá pákéjì ẹ̀ nígbà tí ò ríṣẹ́ ọlọ́run bí bá wá ṣe bẹ̀ tó kàwé tó dé èèyàn tó blame mi ni mo sì lérẹ́ni tí ó kàwé tí ọmọ kankan yóò sì máa control millions. ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون. bàbá láti méjì bàjá ló ọkùnrin ọlọ́run. دام الله دولته. ìjọ tó bá fẹ́ dúpẹ́ fọlọ́run ní bàbá láti méjì bàjá ìjọ tí ó bá dúpẹ́ fọlọ́run tó fẹ́ wu àrà tọ́lọ́run dánú ayé ní bàbá náà. bí bàbá wọn ti ń dàgbà sí lórí rẹ̀ ń bọ̀ orí ń bá dàgbà ni. ما شاء الله. bàbá láti méjì bàjá èyí sọdún yìí ojú ayé ó tó ní alójìn nígbà tó ju ayé ń bẹ níjàpọ̀ àwọn ti dèèyàn láyé. ما شاء الله. ojú ayé tó wá ní alójìn wọ́n tó wá ń dèèyàn lọ ní ọ̀tọ̀ máa fẹ́ dúpẹ́ fọlọ́run pé wọ́n lọ́run kí mo gbé fún ọ tó fi ṣe báyìí fún mi àti pòfẹ́sọ̀ ni àti dókítà ni àti gbogbo nǹkan ọba wù lè dà ọ̀gá rẹ̀. ما شاء الله. ọjẹ́ fíìsì ọjà wù ọba àjẹ́ ẹnjìníà ọba àjẹ́ akátẹ́kì ọ̀gá rẹ̀ nítorí òun ní ògbésẹ̀ fún abẹ́ ló ti jẹ ọlọ́run ló kù bẹ́ẹ̀ ètò tiwa kọ́ ní ọba fẹ́ dúpẹ́ awo àwọn bí ọgọ́rùn-ún àwọn ọmọ àti ọgọ́rùn-ún àwọn ọmọ àfọ̀n scholarship àní ẹ̀kàwé ọ̀fẹ́ òbí dúpẹ́ fọlọ́run níjà ọlọ́run má bọ́lá bàbá náà jẹ. àmín. èmi ọlọ́run mo ṣe ẹ máa wá pé pé báyìí ló yẹ kí n ṣe báwo ni mo ṣe tí ì ṣe ibo mo gbé nǹkan sí tí ò lọ.